kí lẹ ojú wo lẹ fi wo ọ̀rọ̀ òṣèlú tòní kí lẹ fẹ́ sọ lórí ọ̀rọ̀ Tinubu àti àwọn kan tí wọ́n agitate pé gbà náà pé Yorùbá kí Yorùbá ó lọ lọ́tọ̀ wọ́n dẹ̀ ń sọ pé àwọn fẹ́ pín Nàìjíríà kí Yorùbá máa lọ lọ́tọ̀ ojú wo lẹ́yìn fi wo ọ̀rọ̀ tó ń sọ yẹn pẹ̀lú òṣèlú tó wà nílẹ̀ sí nípa pé Tinubu jẹ́ ọmọ Yorùbá ó sì jáde pé òun fẹ́ di ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà kí lẹ rí sí èrè àyẹn sà. It is quite difficult to predict consequences of politics in Nigeria because Nigeria is not a stable country. It is a turbulent nation indulging all the time in trivialities. Wọ́n mọ̀ kẹ́tọ́ ń jẹ́ economy. Òní tí wọ́n kàn pẹ̀lú transport. Tí wọ́n fẹ́ ṣe nu wọ́n máa sáwùtàjì ara wọn. Ó difficult. Ìyẹn characteristics wọn nìyẹn yẹn. Kò sígbà tí ò ní yí padà. Ṣé pé ìgbà kan lórí ayé gbó. Now ẹ sọ nípa ti pé àwọn Yorùbá. àwọn kan wà tó jẹ́ ọmọ Yorùbá wọ́n ń jà pé kí Yorùbá nation ní ìtọ́jà sí pé. nígbà tá a kọ́ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ kọ́kọ́ wọlé tẹ́lẹ̀ pé kí ni mo rí sí ọ̀rọ̀ Tinubu tó fẹ́ contest mo ní bóyá tó bá débẹ̀ ó lè gbèrè pé kí wọ́n ṣe restructuring and kí wọ́n tún constitution Nàìjíríà ṣe. Èyí tá a ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dàbí kó dáa ju ìta ní nísìnyí lọ. The type of federalism tá a ń lò lónìí kò sí federalism Nàìjíríà mọ́ wọ́n kàn ń pè ní Federal Republic of Nigeria ní. lẹ́nu lásán wọn kò sí practical. What we have now is a unity form of government with very little devolution. One devolve politics is not very near to the people as it should be. To be able to achieve active and proper participation and involvement, they have to restructure. If they are unable to restructure, Yoruba as a nation should go its own because they can never gain anything in togetherness with the rest of the country the way things are now. Okay, tí Yorùbá bá fẹ́ lọ talẹ̀ yìí lérò pé ó lè máa jẹ́ aṣíwájú wọn tó rárí pé ẹnu àwọn Yorùbá náà kò láàrin ara wọn torí àwọn tán agitate yìí wọ́n ti pín yẹlẹyẹlẹ náà láàrin ara wọn kí lẹ rí síbẹ̀ yẹn sà. ní gbogbo ìlú ayé àwọn tí mo rí tó tí ì dáa jù léèyàn àwọn Yorùbá ni nítorí pé wọ́n mọ̀ tó yàtọ̀ sósì ideas máa ń pọ̀ opinions máa ń differ nítorí pé wọ́n lajú ni nílùú tí ẹ bá ti rí kò sí irú yẹn ẹ rí pé mọ̀mọ́ ní gbogbo wọn they will always follow the dictates of their leaders sheepishly. So solution ni kí Yorùbá nation kó dá wà. Tí Yorùbá nation bá fẹ́ tí Yorùbá ní dá wà kí Nàìjíríà kí wọ́n restructure constitution wa kí ọdún àdọ́mù yẹ ẹ̀gbẹ́ ká máa progress at our paces. Ìjẹ́ Nàìjíríà ní constitution tó ń lò tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tá a gba òmìnira àbí àwọn kan náà jòkó kọ constitution 1960 1966 nígbà táwọn military dé wọ́n ní àwọn military ló kọ constitution tá à ń lò Ọbásanjọ́ wá review ẹ̀ 1999 ṣé tòótọ́ ni sà. ok àwọn nǹkan tí wọ́n kọ síbẹ̀ yìí jó nǹkan tó dáa fún Nàìjíríà ni àbí kì í ṣe nǹkan tó dáa. Nígbà tí à ń sọ̀rọ̀ nípa kínní yìí I was there. Chief Anyanwu was there. Anyoku was there. Emeka, tó jẹ́ Secretary General of the Secretary General of the Commonwealth. Tẹ́lẹ̀tẹ́lẹ̀. Yakubu Gowon was there. So
we concluded because there's no bad constitution. The people are the ones that prove to be bad. There's no good constitution if the people are not bad. Then the constitution will be good. Means they will follow the constitution with sincerity, with love, with honesty, with purity of mind, with the idea of unselfishness. Nítorí ní gbogbo wọn yẹn, constitution kan ò lè work in Nigeria. Nítorí pé lóòótọ́ ni fẹ́ràn ara wa, we're honest. And Nigerian politics has grown to become just young politics. You go there not to serve the cause of humanity, but to serve your own personal interest. Kí lẹ lè tó bá ní kẹ́ rẹ́ẹ̀tì ìjọba Buhari láti ọdún 2015 títí dìsìn, kí lẹ lè sọ pa ẹ̀? Ǹjẹ́ 2 all over 10. 2 out of 10. Kí ni 2 yẹn náà sàtẹ́lẹ̀? 2 yẹn ni pé ó lò nítorí pé to judge. Buhari has good intentions, but the tools to carry out the good intentions are not there. Kò dẹ̀ lè ṣe, àfi tí ìlú bá bá ṣe. Èyí tó fẹ́ bọ́ bẹ́ẹ̀ náà bákan náà. Tí Tinubu náà bá di president. Bí Tinubu náà bá bọ́ bẹ́ẹ̀ bákan náà. Báwùsá mi bọ́ bẹ́ẹ̀ bákan náà. Torí pé kò sí structure on ground. So that is pé kò sí solution fún problem Nigeria. Ojú tẹ́yìn fi wò àbí solution wà. Ni mo ti kà á lẹ̀ yẹn. Before kan tó jáde nínú ilé wọn, kan wọ́n ní the 5 absolute precepts tí mo kà á lẹ̀ lẹ́ẹ̀kan yẹn. Absolute love for that country. Absolute purity of mind. Absolute honesty. Absolute sincerity. And absolute unselfishness. Kí lẹ lè sọ lórí ọ̀rọ̀ insecurity Nigeria sà? Kí yẹn lérò pé ó lè jẹ́ solution fún ọ̀rọ̀ bandits àti àwọn ọ̀rọ̀ kidnapping kankan Boko Haram? Tí máa sọ pẹ̀lú pé rírí iṣẹ́ ló fi dùn máráyé, báyé ń dára, tó bá dá láìrí ṣe ẹ̀ẹ́dálẹ̀ máa jalè o. Nítorí pé kò sí nǹkan tó occupy mind wọn. Òyìnbó sọ pé wọ́n ní devil provides for idle hands. Devil provides for idle hands. Òṣìṣẹ́ náà fẹ́ ṣe túláàsì ní kí wọ́n ṣe tí ò dáa. A gbọ́dọ̀ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n ṣiṣẹ́ with honesty. Bíbélì sọ wípé ìgbàgbọ́ tí ò níṣẹ́ òkú ni. Principle of Islam is that you pray and you work. You don't just pray for nothing. Yeah, you have to work. Yeah. Nígbà tí Yorùbá ń ṣe tó fẹ́ ṣe, kí lè fẹ́ kó ṣe? Wọ́n á jalè. Gbogbo yín kò ká. Òun ọ̀lànà tó fẹ́ kò ká. Tó bá rìn olè láti jà láti lọ fi kò ká. Á jà. Tó bá pé èèyàn ló fẹ́ kidnap. Tó mọ̀ pé òun á rí owó ń bẹ̀. Tó lè ra káà fóun. Tó lè kọ́lé fóun. Á lọ ṣe. Kí lẹ̀yin lè sọ sà lórí ọ̀rọ̀ Muslim ticket ní Nàìjíríà àbí Muslim Christian ticket àbí Christian ticket tí wọ́n jọpọ̀ mọ́ ọ̀rọ̀ òṣèlú ní Nàìjíríà sà? Tó bá jẹ́ wípé a ní sincerity of mind, yóò kí ṣe èèyàn ní wàhálà náà. Hazrat
ǹjẹ́ Umar ta ló lọ lẹ́yìn Ashat Abubakar? Umar nígbà tó di rúlà àwọn mùsùlùmí aráàlú rẹ̀ olóúnjẹ jẹ kọjá wájú ìyá tó ń ṣe òkúta fáwọn ọmọ ẹ̀ bẹ́ẹ̀ni ó wá gbọ́ pé kò ló wọ́n ń ṣe òkúta káwọn ọmọ ẹ̀ fi ráyè lọ sùn. ó parọ́ fún wọn pé òun gbóúnjẹ kaná. now ó gbọ́ pé ẹ̀rọ oúnjẹ jẹ wọ́n ń ṣe òkúta orí ààrẹ ní olórí àwọn mùsùlùmí ayé orí ààrẹ ló fi lọ ìjìká ààrẹ ló fi gbé oúnjẹ wá bá ìyá yẹn lé pé kí ni kóun ti gbọ́ kí ni kóun ti sọ iṣẹ́ tí wọ́n ní kóun ṣe òun ò ṣe nìyẹn. ẹni tó bá ti wà unselfish ẹni tó ti wà unselfish tó dẹ̀ ní purity of mind àwọn èlò dáa fún dídá. now ìbáàjẹ́ Christian ìbáàjẹ́ ìlú òyìnbó là ń gbé yìí okay I give you an example ẹgbẹ́ tí ìyàwó mi sọ̀rọ̀ passport lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ kó gbà tó sọ bẹ́ẹ̀ni a fẹ́ gba passport nígbà tí a débẹ̀ mo lọ jókòó sí orí line nọ́mbà tíkẹ́tì yẹn fún mi ó jẹ́ 350 ìyàwó mi dẹ̀ ń bọ̀ so lórí 350 àwa méjì àbí bẹ́ẹ̀ni so nígbà tí ọmọ kan tó jẹ́ ìwà àdìmẹ́ta now níbẹ̀ orí line láwà wọ́n á dẹ̀ máa mọ̀ ní kọ̀ọ̀kan wọ́n á máa mú wọn wọlé wọ́n á fi àwọn táwa ń sáwò kì í ṣe èèyàn ni síbà ṣe tòun lọ́yẹ ká ṣe mo wá ń pe àwọn èèyàn wípé ẹ wá gbogbo ilẹ̀ ń gbé Britain gbogbo benefit ẹ̀ ń gbà èyí mélòó lẹ̀ mọ̀ tẹ̀ tí wọ́n fi ránṣẹ́ sí yín àwọn ẹ̀ ń gba benefit ọmọ benefit aya benefit ilé benefit ilé èèyàn ṣé bàbá ń gbẹ́jọ́ wò lẹ ní tí wọ́n fi ń fún yín. kò sí bàbá àgbẹ̀jọ́ àwọn náà rí i pé yes ẹ̀tọ́ àwọn ẹ̀ka àwọn oṣù fáwọn aráàlú. nílẹ̀ fún wọn ẹ lè ní láti lọ bẹ̀rẹ̀ ká pé. bẹ́ẹ̀ni kò sí connection bẹ́ẹ̀ni. so lọ́wọ́ yín pínlẹ̀ ẹ máa pé connection ní long leg ní short leg ní torí kò sí sincerity selfishness kò ti pọ̀ jù kò lè work. ìdí nìyẹn láyé ìgbà táwọn wà ní gọ́ọ̀mẹ̀ntì níta ń pè ní political discipline ó wà. Awólọ́wọ̀ ó rán àwọn èèyàn lọ pé kí wọ́n lọ sí ìlú ìbò kan lọ wo system tí wọ́n lò gbá àwọn nǹkan kan wá àwọn kan lọ sí Amẹ́ríkà àwọn kan lọ wá sílẹ̀ yìí àwọn kan lọ sí Canada àwọn kan lọ sí India àwọn kan bọ̀ tí àwọn kan bọ̀ láti ilẹ̀ mọ́tò ni wọ́n rà bọ̀ bí wọ́n ṣe ń dé bá aráàlú Awólọ́wọ̀ ni Ìjẹ̀bú ẹgbẹ́ ẹ̀ ni ó kàn sáàkì ẹ̀ níbẹ̀. mọ́tò lára yín ni. ó wá ó bọ́ọ̀sì wálé ó sáàkì ẹ̀ bẹ́ẹ̀ ni ó tà pé discipline wọ̀nyẹn àwọn sọ̀rọ̀ nílé ìṣèlú ẹ̀ wọ́n ní ọmọ Galadima ni ọmọ Wakilu ni Waziri ni ọmọ kìnìún kan ọmọ kìnìún abẹ́ ẹ̀kọ́ ni. bẹ́ẹ̀ni. níjọ́ tí Sàránà tó sọ fún Balewa kó sáàkì bàbá tó wá láti Borno yìí bàbá GMPP olórí àwọn GMPP kí ló pẹ́ Waziri Ibrahim tó pupa báyìí ọmọ Fúlàní ni. Borno ni wọ́n. ọmọ Borno. Waziri Ibrahim. Waziri ọmọ Borno ni. so ní Sàránà bá ní ọ̀mùtí ni kí wọ́n lọ sáàkì ẹ̀ bí wọ́n dẹ̀ ti sáàkì ẹ̀ báyìí ó dẹ̀ kàńgárẹ̀ ó dẹ̀ padà sí Borno. bó ṣe délé ni ọba àwọn Borno dẹ̀ tún pé Sàránà ó ṣe ìtò ilé ọmọ òun ó parí àwọn ọba ìṣèjọba mọ́. wow. kíákíá ló fi kíákíá wọn dá padà. ló dá padà. kíákíá wọn dá padà wá èmi ò sí ń bẹ̀ òun ló ròyìn fún mi ẹnu ara ẹ̀ báyìí ló fi sọ fún yín. wọ́n ta ló lọ ṣe lẹ́nìí ní òun Ṣàgàrí. tí wọ́n dẹ̀ jọ jẹ́ ọmọ Fúlàní kan náà. tí wọ́n jọ jẹ́ ọmọ pátì kan náà. tí wọ́n dẹ̀ tún jẹ́ pátì kan náà.
MPC jẹ́ ni wọ́n ó lè gbé báàlú láti Èkó ó lè lọ ṣòṣùfò fún Sàdáúnà Sàdáúnà lè fóònù Balewa pé kó sáàkì ọmọ kàfìrí yẹn ẹgbẹ́ ọmọ bọ̀rọ̀ nù ẹgbẹ́ ọlọ́ ọmọ sí kí ló fà tó sọ fún mi èmi àkàndé máa lájẹ lọ sílé ẹ̀ lájẹ lọ sílé Waziri Ibrahim njọ́nà lọ. njọ́nà kí ló ń wá lọ pé ó promise wa ní £10,000 fún owó mọ́ṣáláṣí kò wá fún wa àwọn sọ pé bóyá fẹ́ gbà mọ́ ẹ̀pẹ́ má wọlé àgbà nígbà ọmọdé rẹ̀ wá kí ni wọ́n ní akéde wọn ní you promise to give us £10,000 wọn ìlú lé don't give us £10,000 of every 1,000 give us £100. ó lè tó máa fún wa. ó lè wà intelligent. mo ṣe òyìnbó rí. náà ẹ ti sọ fún mi rí èyí mo ṣe ń gbọ́. ó ní ó ń ta lọ́kọ̀ lórí ọgbọ́n yìí mi ò bá tún fún wa ní 1,000 yẹn o. bá tó bá sọ̀rọ̀ rẹ̀ mo ní every £100 give us £10. ó ní kí ló fà tí mo ṣe sọ bẹ́ẹ̀ mo ní Islam ẹ̀sìn ìtùnú ni kì í ṣe ẹ̀sìn ìnira 10,000 ní kó fún wa ó ní ẹ lára mo ní kó fún wa ní 1,000 1,000 ní ẹ lára fún wa ní 100 àlùkáwà ní Ọlọ́run sọ nínú Kùránì pé òun ò fẹ́rẹ̀ tó bá ń break àlùkáwà ní ṣùgbọ́n tó bá ti lè fún wa ní 100 yìí ó ti discharge àlùkáwà ní rẹ̀. So àwa náà ká jẹ́ bẹ́gà. A fojú wo gbígbà pé o ti fún wa 10,000 nù. ó ń ta lọ́kọ̀ ẹlọ́gbọ́n bẹ́ẹ̀ ó lè túbọ̀ ẹ̀kọ́ tẹ̀lé mi lọ kí kájọ máa ṣiṣẹ́. So a gbọ́dọ̀ ní ara wa lára. Àwọn ọ̀rọ̀ sọ kínní kan ó ní ẹ jẹ́ kí n wọlé ẹ̀yin tẹ́ fẹ́ kí n wọlé I will make politics inconvenient for all the thieves. ó ní ẹni tó bá fọkàn sí pé wọ́n máa gba 50,000 ẹni tó bá ti lè gba £7,000 kó má wà díẹ̀. èyàn la fẹ́ serve ìsara wa la fẹ́ serve. wọn yóò wọlé. So ara àwọn ọgbọ́n kan tí èmi kọ́ ń bẹ̀ nìwọ̀nyẹn. Ara àwọn ọgbọ́n tí mo dẹ̀rù pa lè lò nínú politics ìlú wa nìwọ̀nyẹn. So kò jẹ́ bó ṣe yẹ. Ẹ rí kí ni àwọn kan sọ yìí pé àwọn British ló create problem fún wa lára àwọn politician náà ń sọ wà àtàwọn kọ̀ọ̀kan tí wọ́n fi bẹ́ẹ̀ ń ṣe research púpọ̀. So ojú yín tó ìlú òyìnbó dẹ̀ tó ti ìlú wa Nàìjíríà dẹ̀ ti ẹkú pàǹpà òṣèlú Nàìjíríà náà ṣé ẹ̀yin believe nínú ọ̀rọ̀ yìí sà? Torí wọ́n ń believe pé wọ́n merge wa papọ̀ ní 1914 pé Haúsá wọ́n ní èdè tiwọn lọ́tọ̀ wọ́n ló jẹ wọn lọ́tọ̀ àwọn Yorùbá ní tiwọn lọ́tọ̀ àwọn Ìgbò pé bọ́n ṣe merge wa papọ̀ yẹn wípé ó create problem fún problem ta nílé ṣé bẹ́ẹ̀ ni sà? Ṣé rí mo sọ̀rọ̀ kan nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí èèyàn bá ṣe lóòótọ́ ọ̀nù orin arúnṣọ̀lá lè máa gbé ó ní yàrá kó tó kó gbógun ọ̀rẹ́ tá a bá ń fẹ́ra nínú tá a bá lọ́ọ̀bù ara wa tá a fẹ́ràn ara wa kò sí bí bó ṣe lè tó àníjà ìfẹ́ làwọn máa fi bára wa lọ. Ṣé nígbà tá a bá ní gómìnà tá a bá ní problem Ghana ṣé wọ́n ní problem? Wọ́n ní wọ́n ṣe kú mbẹ́. Wọ́n ṣe gbogbo èyí tó ń gbé Ghana pátá wọn tó state kan Nàìjíríà. Ká tó wá sọ pé àwọn ìlú kéréje bíi Dahomey bíi Togoland bíi Cape Verde bíi Sierra Leone bíi Gambia wọn tó wà náà. Ṣé wọ́n ní ṣòro tiwọn? Bẹ́ẹ̀ kò sẹ́ni tọ́lọ̀ ẹ̀dá kan tọ́lọ̀ ẹ̀dá tí ò ní ní ṣòro. Inna halakna fi kabari.
so ẹ believe nínú ọ̀rọ̀ yẹn pé wọ́n ṣe máàjì wa papọ̀. bí ẹ ṣe máàjì wa papọ̀ kò burú. tá a bá nífẹ̀ẹ́ a máa ṣe lọ. Awólọ́wọ̀ fẹ́ràn Nàìjíríà kò ní ká tún Nàìjíríà ká. ó ní ká ló máa dọ́mù yẹ ẹ̀gbẹ́ bí kálukú bá ṣe lè ẹ má jẹ́ ká nira wa lára ní tí wọ́n ń pè ní Islam nìyẹn. ẹ̀yin tí ẹ̀ tí ì ṣetán free education ẹ máa prepare fún ẹ ṣe ń gbà tẹ́ ẹ bá lówó ẹ ṣe ń gbà tẹ́ ẹ bá láàyè ẹ ṣe ń gbà tẹ́ ẹ bá ní kìíní ẹ. ẹ̀yin tí ẹ̀ tí ì lè máa fún àwọn àgbẹ̀ lọ kẹ́ máa yá àwọn àgbẹ̀ lówó nígbà ẹ bá lówó tẹ́ ẹ bá ṣiṣẹ́ owó ẹ máa fún wọn tí ó bá jẹ́ kí policy tí ẹ ṣe bó bá ṣe dáa. Bàbá àwọn kan sọ yí pé in 1963 wọ́n láwọn Yorùbá wọ́n dalẹ̀ Awólọ́wọ̀, wọ́n ní 1993 wọ́n láwọn Yorùbá wọ́n dalẹ̀ MKO Abiola. Wọ́n wá ń predict yí pé kò sí assurance yí pé àwọn Yorùbá ò ní dalẹ̀ Tinubu ní 2023. Kí lẹ lè sọ kí ló ṣẹlẹ̀ láàrin àwọn Akíntọ́lá àtàwọn Awólọ́wọ̀? Ṣé lóòótọ́ ni àwọn Yorùbá dalẹ̀ Awólọ́wọ̀? Awólọ́wọ̀ sọ̀rọ̀ kan lójú mi níjọ́ tí Adéyínká Adébáyọ̀ tó fẹ́ parí ìjà àwọn Yorùbá tí wọ́n ń pèrè àwọn lọ́tà. Awólọ́wọ̀ ní àìṣọ̀tá ẹ̀yin fẹ́ ṣèlú kílù lè dáa, èmi fẹ́ ṣèlú kílù lè dáa. Mẹ́tọ́ọ̀dì kálukú wa ló yàtọ̀, èrò kan náà la ní lọ́kàn. Ẹ jẹ́ ká fi síwájú àwọn èèyàn kí wọ́n dìbò ètò bá wù wọ́n nú ẹ̀. Kí ló burú nù yẹn? Kò sí. So that is pé a lè achieve gbogbo a achieve goal kan náà la ní. Táwọn èèyàn bá ti rí pé torí àwọn èèyàn wọn ni wọ́n jẹ́ bàbá fún wa, àwọn èèyàn jágbà fún wa. Àwọn láti lọ bá èmi fẹ́ free education o. Ẹ̀yin sọ pé mo ti fẹ́ rówó ẹ̀ dáadáa màá rówó ẹ̀. Nígbà tí dáadáa àrówó ẹ̀ bí. Aṣáàrówó ẹ̀. Mo ní màmá yá àwọn àgbẹ̀ lówó nígbà tó owó yọ ṣé àyá wọn lówó. Àwọn òṣìṣẹ́ agbára fún wọn ní tí wọ́n pè ní minimum wage àwọn òyìnbó tí ì dálẹ̀ àwa ti dálẹ̀ ó lè sanwó wọn lọ. Gbogbo ìlú tù ló bà ó lè ò pọ̀ báyìí ṣé kálukú ló níṣẹ́ tó ń lọ. Ló ṣe. Ẹnikẹ́ni ò dé ẹnìkankan mẹ́tọ̀dì kálukú ló yàtọ̀ ọ̀tọ̀. Àwọn Yorùbá ò lọ wá dalẹ̀ Awólọ́wọ̀. Mo sọ pé ẹnìkankan ò dá ẹnìkankan. Ok, kí ló ṣẹlẹ̀ láàrin Akíntọ́lá àti Awólọ́wọ̀ sà tó jẹ́ òótọ́ tó tẹ́yìn mọ́ sà? Náà nígbà tí èmi délé èmi àti pòfẹ́sọ̀ náà ìbílẹ̀ jẹ́ lọ́lé bàbá mi pè mí ọmọ Aláàfin lẹ́dìgbòlù bàbá mi ló jẹ́ torí ojú mi lọ ojú ẹni tó gbé pàápàá lọ báyìí ṣe sọ kálẹ̀ báyìí ọwọ́ ẹ̀ làbọ̀ sí bàdẹ kí bàbá wọn bá kí wọn hamsa má bọ̀ báyìí lọ́ba jókòó ẹ̀yìn àárẹ̀ kí lẹ̀ ń ṣe wọ́n bàbá èyí tẹ́yìn náà ń ṣe làwa náà ń ṣe mo ṣe mí ìlú ju yín rí níjẹ́ tí mo ti kúrò ní ẹ̀ńsẹ̀ńsì ibi tí ẹ bá wà lèmi náà wà which is action group. Wọ́n ní action group mọ́ wọ́n mú sọ pé èyí tí a bá ṣe làwọn ń ṣe wọ́n lẹ́kọ̀ọ́ nǹkan lẹ́kọ̀ọ́ gbogbo wọn pátá action group ni wọ́n. Wọ́n ní tí n bá dẹ́kọ̀ọ́ sí bá sọ pé mi ṣe action group wọ́n lè lù mí pa ọ́ tọ́ kó kú lẹ́fẹ̀ẹ́. Àwọn lè gbọ́dọ̀ wọ́n lè lù ẹ̀ pa lóòótọ́. Wọ́n ní ẹ máa educate wọn ni mo ní kí n máa fi educate wọn. Ẹ máa sọ pé Awólọ́wọ̀ ó kówó jẹ. Kẹ́ máa sọ nǹkan tí ò ṣe. Awólọ́wọ̀ àwọn ìjìbọn ẹgbẹ́ rẹ̀ ló ń kó ṣiṣẹ́. Awólọ́wọ̀ kò fẹ́ràn àwọn ọba. Bá ní mo ní bá mi. Mo ní bá mi. Mo ṣe ẹ fẹ́ kí n máa sọ bẹ́ẹ̀ lóòótọ́
ẹ̀sìn Awólọ́wọ̀ fi ṣẹ̀yìn tí mo sọ láti máa kúrò mọ́ wọn ní kí n ṣe rọ́ òótọ́ ni mo wọ́n rí gbogbo àwọn ìjẹ̀bú ẹ̀ ó yá ẹnìkan táwọn ará Ọ̀yọ́ tí wọ́n kàwé púpọ̀ tí wọ́n lè ṣiṣẹ́ táwọn ìjẹ̀bú wọ̀nyẹn ń ṣe. Etí gẹ̀ẹ́sì mi. Oyè mi bẹ́ẹ̀ ni proof ni. Ẹnìkan sí àwọn ará Ọ̀yọ́ tí wọ́n lè ṣiṣẹ́ wọ̀nyẹn. Síbẹ̀síbẹ̀ wọ́n ní mo sọ yìí àwọn ará Ọ̀yọ́ wọ́n pọ̀ ní high positions ní Nàìjíríà káàkiri. Àwọn Sakofo Àbáyọ̀mí, àwọn Akérédés. Òkè ọmọ Ọ̀yọ́ ni gbogbo àwọn Sakofo Àbáyọ̀mí yẹn. Gbogbo pátá mo á ń ka wọn lẹ olówó tó lówó yìí lẹ́kọ̀ọ́ Àjàó ọmọ Ọ̀yọ́ ni àwọn Bọ̀dé Thomas ọmọ Ọ̀yọ́ ni wọn. Wọ́n yẹ sọ fún mi ọ̀rẹ́ gbogbo pátá mo lẹ̀ kálẹ̀ ọ̀rẹ́ Awólọ́wọ̀ ni wọn. Ẹsẹ̀ wọn náà fi ṣẹ̀yìn. Wọ́n ní wọn sọ pé kówó náà mo ní báyìí mo ní mi lè sọ bẹ́ẹ̀. Wọ́n ní kí ló dé? Mo ní ojú mi báyìí ẹ̀yin náà wà níbẹ̀ níjọ́ náà. Awólọ́wọ̀ ń sọ ní Àtìbà hall. Akíntọ́lá ń sọ pé owó ń bẹ ńlé táwọn ṣe gbogbo nǹkan tẹ́ ẹ bá ti fẹ́. Mo ta ló fowó náà lẹ́sìn bá Awólọ́wọ̀ ní kó tó lọ Èkó kó tó kó Western Nigeria. Ta ló fowó náà lẹ́sìn mo sọ Awólọ́wọ̀ ni. Akíntọ́lá ló lè sọ bẹ́ẹ̀ pé owó ń bẹ ńlé. Akíntọ́lá ló wá padà dé nítorí bàbá ti ná gbogbo owó tán o. Ó lè wà ní House of Rep. Jẹ́ tí Akérédé tó ń accuse Awólọ́wọ̀ pé ó lè máa kúnlẹ̀ bọ owó. Awólọ́wọ̀ lè dáhùn pé tó ń bá kúnlẹ̀ bọ owó òun náà fúnra òun ni. Ibi ìlú iná là ń ná sí. Òun náà fúnra òun ni. Òun tọ́jú ẹ̀ ká lè ná fáwọn èèyàn. I was there. I was in the House of Rep. Tí wọ́n fi tó bá wà kíyèsí ojú tì mí nípa ọmọ yìí ló ń wà kíyèsí Ìjẹ̀bú yìí àláìkì Ìjẹ̀bú. Àní àwọn Ìjẹ̀bú wọ́n fẹ́ràn owó jù kìnìkan àbí ẹ̀kọ́ ni. Bẹ́ẹ̀ ni àwọn yẹn máa sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n àbúrò máa parọ́. Mo wá ní bá mi ní odidi ọdún mẹ́wàá ẹ tẹ̀lé Awólọ́wọ̀. Ọdún kìíní ẹ̀rọ àṣìṣe rẹ̀. Ọdún kejì ẹ̀rọ àṣìṣe rẹ̀. Ọdún kẹta ẹ̀rọ àṣìṣe rẹ̀. Ọdún kẹrin ẹ̀rọ àṣìṣe rẹ̀. Ọdún karùn-ún ẹ̀rọ àṣìṣe rẹ̀. Ọdún kẹfà ẹ̀rọ àṣìṣe rẹ̀. Ọdún keje ẹ̀rọ àṣìṣe rẹ̀. Ọdún kẹjọ ẹ̀rọ àṣìṣe rẹ̀. Ọdún kẹsàn-án ẹ̀rọ owó ọdún mẹ́wàá wá ní kì í ṣe yẹn dáadáa mọ́. 1961 lọ́rọ̀ tí ọtí ẹ̀bí mi yẹn. Ẹ̀ ń gẹ́tì mi. Bẹ́ẹ̀ ni mo gẹ́tì. 1961 ni. Mo ní náà nígbà tí kò ṣàìdá ṣe pé kẹfà lọ sọ́dọ̀ àwọn àgbàlagbà. Ṣẹ́ẹ̀dì pé a máa parọ́ mọ́ so ká sọ fún. Mo ní bàá mi kí ló tí ẹ sọ pé Aláàfin ẹ bá wa pé ọkùnrin kẹ bá wa kìlọ̀ fún ẹ ṣe yẹn. Ní pé bàbá ẹ bá wa pé lábẹ́yà kẹ bá wa kìlọ̀ fún ọ̀rẹ́ yín ni. Pé Aláké kẹ pé kó bá ń kìlọ̀ fún ikú ọ̀rẹ́ yín ni ikú ọmọ yín ni àná yín dẹ̀ tún ni torí ìyàwó ẹ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ pọ́n máa bí kò sá ní ìyàwó ẹ̀. So gbogbo nǹkan bẹ́ẹ̀ wọ̀nyẹn mo ṣe tó lẹ́nu yẹn bàbá mi bá bínú wọ́n yá kálọ̀dọ̀ ẹ̀gbọ́n rẹ ọ̀yá àdọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ èmi àti àti ìjẹun àti ìwọ̀nú ilé o ó ti kó ara rẹ ó dọ̀dọ̀ bọ̀dá mi ìyẹn jẹ́ mínísítà àwọn ìlú bọ̀dá báyọ̀. Àwọn àlejò wa wà lọ́dọ̀ yẹn pẹ́pẹ́pẹ́ àti ìlọlé ìyá mi àlẹ́ máa retí wa pé àwọn ọmọ tó ń bọ̀ láti Èkó kò lè ṣe kọ́ mọ́ mọ́ ẹ̀ dání náà ibi tí máa ń lọ kò síbi tí mo lọ tí ò ní tẹ̀lé mi ó ti sọ lójú àwọn èèyàn rí ní máa ó ní ẹjọ́ àwọn àjọdọ́dọ̀ balẹ̀ wà báyìí pé kò síbi tí ó lè dé
ẹ̀sìn mi ò lè dé lóòótọ́. bẹ́ẹ̀ ni ọmọ wa Aláàfin bó láàfin fẹ́ wọ̀ tí ò lè wọ̀. ẹ̀sìn mi ò lè dé láyé ọ̀làǹdarí yìí mi wo. So bọ́rọ̀ náà ṣe jẹ́ nìyẹn. A fẹ́ràn ara wa dáadáa nílẹ̀ Yorùbá ni. So òun ló fa ìjà. A ní òótọ́ ọ̀nù. Kí ló wá fàjà sẹ́ láàrin Akíntọ́lá yẹn sí àtàwọn lọ. ẹni tí mo sọ náà tẹ́ ẹ bá rí ẹni tí for the purpose of nǹkan tá à ń ṣe yìí. Bẹ́ẹ̀ni. Policy yàtọ̀. Bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ni. Akíntọ́lá rè wọ́n á kì í kàn mí kí wọ́n tó kì mí kan Awólọ́wọ̀. Mo mọ bàbá Akíntọ́lá dáadáa. Bí mo ṣe jẹjẹrẹ lórí kò ní ṣèyàn gíga. Ẹ̀wù jẹ́njẹ́njẹ́ tó bá ti wọ́ ní ṣòkòtò ẹlẹ́nu kan tó rí ẹ̀sẹ̀ pé lẹ́nu lọ nìyẹn. I know his father very well. Àwọn àdìgbò mo sọ fún ọ ni mo mọ̀. Àwọn àjàó àwọn politician Ògbómọ̀ṣọ́ ni mo sọ fún yín. Ó yé mi bẹ́ẹ̀ ni. Wọ́n ni mo mọ̀. Mi ní ọjọ́ yín àwọn láàárọ̀. Àwọn Súlè Máìtó. Sàká láàárọ̀ bẹ́ẹ̀. Gbogbo ni mo dá mọ̀. So bí wọ́n ṣe pàdé pàdé màá wà ń bẹ̀. So àwọn ọlọ́tà àwọn ti ń pa ti pọ̀ jù. So àwọn military ló pa wọ́n. Àwọn military ló wá pa Akíntọ́lá. Àwọn military ni. Àti fẹ́ ṣe tán. Àwọn military ni. But wọ́n ló lóògùn báwo wọ́n ṣe wá rí pa. Astagfirullah fóònù láti èmi ò bèèrè ìbọn náà gbogbo olóògùn dé. Ok. Tó bá lóògùn ni ògùn yóò sọ pé wọ́n ń bọ̀. Ògùn yóò sọ pé kí bàmá dà. So ìgbà tí wọ́n fi pa ibo Awólọ́wọ̀ wà ń gbà yẹn. Ó wà lẹ́wọ̀n. Kí ló dé tí wọ́n fi ti òun náà sẹ́wọ̀n? Awólọ́wọ̀ wọ́n jù sí ẹ̀wọ̀n nítorí treasonable felony wọ́n jù sí ẹ̀wọ̀n ọdún 10 ní September 3, 1963. Kí ló ṣe? Nítorí pé ó kọ̀mítì felony. Wọ́n ló fẹ́ dojú ìjọba délẹ̀. Ìyẹn ni wọ́n pè ní felony. Àwọn Gowon. Àwọn Gowon kọ́ àwọn Balewa. Ok, àwọn Balewa ni wọ́n kọ́kọ́ ti mọ́lé àwọn náà ti mọ́lé. Àwọn ni wọ́n ti mọ́lé Gowon ló wá túlẹ̀. Ló wá túlẹ̀. Ṣé lóòótọ́ ló fẹ́ da ojú ìjọba délẹ̀ àbí wọ́n kàn fi parọ́ mọ́? Àbọ̀ sọ̀rọ̀ tó takò ìjọba nígbà náà. Olórí alátakò l'Awólọ́wọ̀ jẹ́. Leader of the opposition. So tó bá sọ nǹkan tó takò wọn. Ẹ̀tọ́ ẹ̀ ni bẹ́ẹ̀ ni opposition party yes. Iṣẹ́ ẹ̀ tí ẹ̀ ní láti takò wọn. Ló jẹ́ kán ti mọ́lé. Ok, ẹ jẹ́ ká wá lọ sọ́dọ̀ tí MKO Abíọ́lá sà. Ẹ ṣé lóòótọ́ àwọn Yorùbá ló dalẹ̀ MKO Abíọ́lá tó fi di pé wọ́n ti mọ́lé tó fi wá lò bí ọdún 4 ní ẹ̀wọ̀n lásìkò Abacha kó tó wá di pé àsìkò Abubakar Salam ni ó kú. Àwọn kan ní wọ́n lù pa ni àwọn kan ní tíì ló mu tí wọ́n fún tíì mu. Wọ́n láwọn ọmọ Yorùbá náà ni ló ṣe sábà. Èmi ò sí ń bẹ̀. Ilẹ̀ ni mo wà. Ọ̀rọ̀ ẹ̀ mọ̀ nǹkan tó lè ṣẹlẹ̀. Mo gbọ́ gbogbo nǹkan tó Aláàfin bá mi sọ̀rọ̀. So àwọn òṣèlú mi náà bá mi sọ̀rọ̀. Ṣùgbọ́n èmi ò kò sojú èmi. All right. Kí ni nǹkan tí bàbá wa Aláàfin of Ọ̀yọ́ bá yín sọ gbà yín lórí MKO Abíọ́lá? Tí mi bá ti máa ń pa ẹ̀ tí mi ò dẹ̀ believe nínú ẹ̀ sẹ́yìn. All right. So ṣé ẹ̀yin lérò yìí pé àwọn Yorùbá wọ́n á dúró ti Tinubu ní lórí pé lóun fẹ́ di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yìí? Mo sọ kí nìkan fún ilé ẹ̀kan Yorùbá èmi láìkí wa conscience máa ń dà wá láàmú bó ṣe jẹ́ pé a fẹ́ràn owó tó àdẹ̀wà selfish tó síbẹ̀síbẹ̀ conscience máa ń dà wá láàmú. Níjẹ́ tá a ti ń dìbò wọn ò yí dìbò fún Yorùbá nílẹ̀ Yorùbá mo ń sọ yìí o. Ẹgbẹ́ Awólọ́wọ̀ dìbò rí kó lùsì ń bẹ̀ nílẹ̀ Yorùbá. Nígbà tí wọ́n dẹ̀ dìbò ó wọlé ń bẹ̀ náà. Ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀. Oyè mi kí ló wá fà tí ò wọlé ní 1979 ti presidential election Awólọ́wọ̀ òun àti Ṣàgárí? Nítorí pé kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan nìyẹn. Gbogbo ilẹ̀ Yorùbá ló dìbò fún gbà yẹn. Àwọn Haúsá àtàwọn Ìgbò. Àti pé a tún gbọ́ pé wọ́n rígì àwọn Sahara náà kọ́ bí wọ́n ṣe rígì ẹ̀.
nígbà yẹn lọ́hùn Sahara ń rìpọ́ọ̀tù púpọ̀ nígbà yẹn. So àwọn Ọbásanjọ́ ni wọ́n rí gẹ̀yẹ̀dẹ̀ fún Ṣàgàrí. bẹ́ẹ̀ni. Ní ò jẹ́ kó di ààrẹ. Yóò jẹ́ ọgbẹ́ ọkàn fún títí tó fi kú. Yóò jẹ́ ọgbẹ́ ọkàn fún títí tó fi kú pé òun ò di ààrẹ. Awólọ́wọ̀ jẹ́ ẹnìkan gẹ́gẹ́ bí ẹni tẹ́mi mọ̀. He was a realist. Gbogbo tó bá ti dé ó gbà. Pé àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Bóyá àtọ̀dọ̀ lóró ó wà realistic. Gbogbo tó bá ti dé tó pé it's part of. Ní pẹ́ parí ètò yìí ẹ jẹ́ kí a béèrè ìbéèrè méjì sísà ká wá yọ̀ǹda yín kẹ́sìmí. Ẹ jọ̀ọ́ kí gẹ́gẹ́ bíi pé bàbá wa Ọba Lámídì Aláàfin of Ọ̀yọ́ ti dolóògbé báyìí nísìnyí wọn sì tí ì yan Aláàfin míì. Kí lẹ̀yin lérò lórí pé ibo ni wọ́n lérò pé wọ́n á tún ti mú? Wọ́n láti mú gẹ́gẹ́ bí ẹ̀tọ́ àti gẹ́gẹ́ bí ẹ̀yẹ. Wọ́n láti mú láti inú ilé Agúnlóyè. Ibẹ̀ lọ tí wọ́n ti mú. So tí ọba bá kú ní ìdílé yín gẹ́gẹ́ bí pé ẹ jẹ́ ọmọ Aláàfin kì í ṣe pé Ifá ni wọ́n máa ń wò pé ẹni tí Ifá bá mú. Ṣé rí ayé ti yí padà. Ní ìjọ kan wọ́n fẹ́ joyè kan wọ́n fẹ́ jẹ Aláàfin lọ́yọ̀. Ọ̀gá ogun Aláàfin wọ́n láwọn ọ̀fẹ́ ni tí wọ́n fẹ́ fi jẹ́ yẹn. So àwọn pé Ifá sọ pé lágbájá ló dáa àwọn pé tí Ifá bá fọre tí lágbájá ò bá fọre ńkọ́. Ẹ ti gẹ̀ẹ́tì. Ó ti yé mi. Àwọn èèyàn náà Ifá làwọn èèyàn náà. Àwọn èèyàn náà. So oníṣòwò sì wà lórí pé wọ́n sì ń rò pé ibi ìdílé tí wọ́n ti mú orúkọ ìdílé tí wọ́n ti mú òun ní ilé Agúnlóyè. Àwọn mélòó náà ti wá sẹ́ndì orúkọ sí àwọn tó máa review. A gbọ́ pé èèyàn pọ̀ torí ní ìdílé Agúnlóyè mo ṣàlàyé fún yín àwọn èèyàn wá láti Kútọ́nù. Ẹni wọ́n wá láti Dahomey gan. Wọ́n wá láti Northern Nigeria wọ́n wá láti ilẹ̀ yìí wọ́n wá láti Amẹ́ríkà. Tí wọ́n fẹ́ jẹ Aláàfin. So èrò pọ̀ ẹnìkan náà wọ́n dẹ̀ láti mú ọmọ bàbá náà lè gbogbo wọn jẹ́. So àwọn Ọ̀yọ́mèsì wọn it is their prerogative to decide who is best suited for that position of the stool of Alaafin of Ọ̀yọ́. Ẹjọ́ sáà ṣé lóòótọ́ ni wọ́n ní lóòótọ́ àwọn kan bẹ tí wọ́n ń pè ní abọ́bakú pé tí Aláàfin of Ọ̀yọ́ bá ti kú níjọ́hun wọ́n ní pé àwọn kan wà àwọn abọ́bakú ni wọ́n pé wọ́n á wá sin wọ́n papọ̀ mọ́ Aláàfin. Ṣé tòótọ́ ni ọ̀rọ̀ yẹn àbí kì í ṣe kankan? Ṣé wọ́n sin wọ́n pọ̀ wọ́n á sin ọba síbi tí wọ́n sin ní Bàrà wọ́n á dẹ̀ sin abọ́bakú nílé tiẹ̀. So òótọ́ ni kí yẹn wà láyé àtijọ́ ṣùgbọ́n ó ti wà phased out kò sí mọ́. Kò sí mọ́ lẹ́ni. Ok, Ọba Lámídì Aláàfin of Ọ̀yọ́ kọ́lọ́n kó bá kẹ́ bàbá ṣé mùsùlùmí ni wọ́n ni àbí ẹlẹ́sìn ìbílẹ̀? Ní ìgbà tó múra àti kú ó give speech kan ó ní àwa ti gbà fún Ọlọ́run a mọ̀ pé alẹ́ ní tí a ń láti jábọ̀ fún wọ́n ní ká kírun à ń kírun à ń gbààwẹ̀ à ń yan sàká à dẹ̀ ń ṣe hajj ó ní àwa ti gbà fún Ọlọ́run. So mùsùlùmí ni gbogbo wa mọ̀ sí by name by birth and by practice. So tí n já sí pé gbogbo ìdílé yín pátá lẹ́ti ń ṣe ẹ̀sìn Islam. Now àwọn ọmọ kan wà tó yẹ pé Christian ni wọ́n lónìí. Nínú àwọn ọmọ Aláàfin of Ọ̀yọ́. Ní gbogbo ìdílé pátá. Gbogbo ìdílé lápapọ̀ ok. Gbogbo ìdílé pátá wọ́n wà káàkiri pé Christian ni wọ́n. Ok ẹni tó fẹ́ jẹ bàbá kan wà tí ó pè ní títí sọ fún mi lẹ́ẹ̀kan pé bishop ni. In actual fact he's an archbishop. Archbishop tó ju gbogbo àwọn bishops lọ. He was born a Muslim. He read the Quran in out. Ó mọ̀ tún mọ wọn ó ṣe gbogbo ẹ̀.
ó lè lọ iléèwé nígbà tó lè dàgbà tó ṣe tán ó di ẹlẹ́sìn church. It's now an archbishop. So but gẹ́gẹ́ bí pé close mọ́ Aláàfin ọjà àbúrò yín ẹ̀yin gbà pé mùsùlùmí ni. So kí ni mo lè gbàgbé tẹ́lẹ̀ fi ròyìn Aláàfin of Ọ̀yọ́ ní one word gẹ́gẹ́ bí àbúrò yín. Ìkíní náà ó jọba dáadáa ó kó ni mọ́ra. Mo ṣàlàyé fún yín kó tó di gbogbo wa kò sẹ́ni tó fara mọ́ tó kò kàn. Láyé ìgbà yẹn àwọn ilé máa ń wà steadfast and upright. Ẹni tó bá sọ̀rọ̀ ni wọ́n fẹ́ gbé nǹkan fún káwọn òṣèlú tó wá ṣe tí wọ́n ṣe. Ó kó yàn mọ́ra ó kó ẹbí mọ́ra ó ti tọ́jú ẹbí. Ó kó ẹbí mọ́ra. Ó sì kí ni ìdàgbàsókè tó bá ìlú Ọ̀yọ́. Ẹni ọba tó bá jẹ anywhere in the world ní sọ pé ayé doesn't stand still. So oríṣi kan máa dé ìdàgbàsókè wà wọ́n ní new stadium ìyàtọ̀ sí ètò ìwà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní àwọn iléèwé gíga wọ́n ní universities wọ́n ní àwọn ọrọ̀ ajé díẹ̀ lẹ́nu kan ṣá economically ó contribute sí ìdàgbàsókè ìlú yẹn. ẹ ṣe ẹjọ́ ìmọ̀ràn wo lẹ ní fáwọn ọmọ Yorùbá tí wọ́n ń gbé ìlú ọba. Fún gbogbo apáwátá àjò òdùn kó jẹ má rè wò bá a bá ràjò àá padà wálé ni gẹ́gẹ́ bí èrò ti Yorùbá ṣùgbọ́n gẹ́gẹ́ bí èrò Ọlọ́run tó dá kálukú tó máa gbé. Nípa bẹ́ẹ̀ bàbá wa kan wà tó yẹ kí tó lè bá kan káàwá mẹ́rẹ̀ẹ̀rin àwọn lẹ́yẹ kan jẹ. À ń pè wọ́n náà ní Ọ̀rànlọ́lá. Wọ́n ní igun wálé ò wá jẹ́bọ̀ àkàlà wálé ò wá jẹ̀dọ̀. Ọ̀rànlọ́lá ọmọ Olúkìtì bí fẹ́ wálé ajẹ́ òjẹ́lẹ́yìn odi ọmọ láwọ̀ yín. Ṣùgbọ́n bàbá máa kọ́ yẹn pé mo dára sẹ́yìn o mo dára sẹ́yìn ibi orí dání sí làá gbé mo dára sẹ́yìn o ibi tó rí bá dáyàn sí ibẹ̀ ní gbé. Ìṣẹ́lẹ̀ bá ti kálukú pé a máa gbé ibẹ̀ náà lọ́wọ́ gbé kò sí òun tá a fẹ́ lọ. Àbẹ́gbà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni òdodo ni. So ìmọ̀ràn tẹ ní fáwọn ọmọ Yorùbá yìí. So ìmọ̀ràn mi ni pé ká gbé ibi tá a bá gbé ká ṣe bẹ̀ kó dáa ká ṣe bẹ̀ kó lárinrin ká lè máa kún fàdúrà àtìlé wa àtàjò wa kọ́lọ́run kó ṣe léèrè. Ìmọ̀ràn wo lẹ ní fáwọn ọmọ Nàìjíríà lápapọ̀. Àwọn ọmọ Nàìjíríà ní pé kí wọ́n ká yẹra wa wò. Ìmọ̀ràn tó wà fáwọn Yorùbá náà ló wà fáwọn gbogbo ẹni tó bá ti wá láti ilẹ̀ míì láti ìlú ẹlòmíì kó tún bẹ̀ ṣe kó má bà bẹ̀ jẹ́. Ṣé tí bí ò bá rọrùn ni kò ní lè dùn bẹ̀ nítorí pé ìrọ̀rùn igi òun náà ní ìrọ̀rùn ẹyẹ. Ẹ ṣe ẹjọ́ ẹ tún dárúkọ yín fún wa lẹ́ẹ̀kan sísà. Èmi Láìwọlá ọkọ mi ní kí n kọ́kọ́ dá Àmúsà Ọláìwọlá Àrẹ̀mú ọmọ Adéjàre Nkànga Àrẹ̀mú ọmọ Ṣéwù Nífẹ̀ Ọláìwọlá ọmọ Àfọ̀njá Aláyàlọ́kọ̀ àṣekọ́lọ́ tí ó rẹrú ọmọ Yẹyẹ Ayọ̀tọ́kàngbò ààrẹ mẹ́dàsẹ́sẹ́ ń jó Láyàlọ́kọ̀ Erin Gbójúlọ́lá ọmọ Yẹyẹ. Ẹ ṣe kí Ọlọ́run kó jẹ́ kí a rí bàbá pẹ́. Ní tí ẹ ṣe àwa ọ̀dọ́ àti gbogbo àwọn ará Nàìjíríà àti ọ̀rọ̀ òṣèlú gbogbo ẹ̀ pátápátá kí Ọlọ́run kó jẹ́ kí ó wúlò fún gbogbo wa kí Ọlọ́run sì jẹ́ kí a rí yín pẹ́. Gẹ́gẹ́ bíi pé ẹ ti jẹ́ ọmọ 87 years. Ọjọ́ wo nínú yín dùn jù láyé láti ìgbà tí ẹ ti ń lo ayé bọ̀ títí dìsín tó máa jẹ́ last question.
ojoojúmọ́ ni inú ń dùn, ojoojúmọ́ ni inú ń dùn, bínú bá dùn lónìí inú á dùn lọ́la, ojoojúmọ́ ni inú ń dùn. Ọláyíwọlá èmi àrẹ̀mọ Ọláyọ̀ọ́nú, ojoojúmọ́ ni inú ń dùn, bínú bá dùn lónìí o inú á dùn lọ́la, ojoojúmọ́ ni inú ń dùn. ẹ ṣé gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ láǹfààní láti darapọ̀ mọ́ ọ̀rọ̀ ìfọ̀rọ̀wérọ̀ yìí tí a ṣe fún àwọn bàbá wa. Ọ̀rọ̀ náà ni a ti gbọ́ lẹ́nu wọn tí wọ́n ti sọ lọ́tùn lósì nípa ọ̀rọ̀ òṣèlú. A béèrè lọ́wọ́ wọn tẹ́lí tí ó ń bá wa sọ̀rọ̀ tí ẹ wò yìí, àwọn náà ni ẹni tó jẹ́ ẹ̀gbọ́n fún ọba Lámídì Adéyẹmí Aláàfin of Ọ̀yọ́ tí wọ́n dolóògbé láìpẹ́ yìí. Àwọn ọ̀rọ̀ tó já sí pé a ní láti yanjú ẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn oníwèé ìròyìn tí wọ́n ti kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó já sí pé kò rí bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ní ọ̀rọ̀ lájòkótì tí a gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn tó sì tún sojú àwọn náà, ìyẹn nípa ọ̀rọ̀ ti Bọ̀dé Thomas tí wọ́n sọ yìí pé ó gbó títí tó fi kú ni, tí wọ́n dẹ̀ sọ yìí pé bàbá tó bí Lámídì Aláàfin of Ọ̀yọ́ ìyẹn ọba Adéyẹmí òun ni ó pàṣẹ fún pé kó máa gbó. Ẹni tó wà ń bẹ̀ nìyí tó jẹ́ kan lára àwọn ọmọ Aláàfin of Ọ̀yọ́ tí ọ̀rọ̀ ṣojú wọn, wọ́n sọ yìí pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀. Kí a bẹ̀rù Ọlọ́run, gbogbo àwa tí a bá máa sọ ọ̀rọ̀ tí ò bá dá wa lójú, ọ̀rọ̀ tí ò bá yé wa, Ọlọ́run sọ yìí pé ẹ má máa sọ ọ̀rọ̀ tí kò bá dá yín lójú láì já sí pé ẹ ṣe investigation. Kó lè bá dá àwa lójú ló jẹ́ kí a gbìyànjú láti wá ṣe ọ̀rọ̀ ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn bàbá wa tí a bá sọ̀rọ̀ nísìnyí, Prince Hamza, àwọn bàbá wa tí wọ́n pè ní Adéṣàánú. Wọ́n ti wà nílùú London láti 1971 ni bàbá ti gúnlẹ̀ sílùú London. Wọ́n sì ti kópa pàtàkì púpọ̀ nípa ọ̀rọ̀ Nigerian community. Nígbà tí bàbá dé sí London ní ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣiríṣi community organization association ní ìdàgbàsókè bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ kí wọ́n tó dé. Bàbá ní impact gidi lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ yẹn tí ó fi já sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n mọ̀ yìí pé bàbá wa Adéṣàánú wọ́n kópa pàtàkì púpọ̀. Àwọn òyìnbó gan wọ́n recognize wọn. Ẹni tí ó bá wa sọ̀rọ̀ yìí kọ́dà lára àwọn ọmọ bíbí inú wọn, àwọn òyìnbó wọ́n yàn án gẹ́gẹ́ bí speaker, torí pé lára àwọn ọmọ wọn wà tí wọ́n ń ṣe tí wọ́n jẹ́ òṣèlú ti ìlú òyìnbó là ń sọ̀rọ̀ ẹ̀, kì í ṣe ti ìlú Nàìjíríà. Bàbá tí wọ́n bá wa sọ̀rọ̀ yìí wọ́n jẹ́ olóòótọ́ èèyàn látìgbà tẹ́mi ti mọ̀ wọ́n. Wọ́n jẹ́ èèyàn tí wọ́n kì í bẹ̀rù láti la òdodo mọ́lẹ̀ bó ti wù kí ọ̀rọ̀ náà kó le tó. Wọ́n sì kì í ṣe ẹni tí tó bá sọ pé funfun ni nǹkan kó tún padà yí padà pé ẹ wá o, kò ní jẹ́ funfun mọ́ o. Bàbá yìí kì í ṣe irú èèyàn bẹ́ẹ̀. Wọ́n jẹ́ èèyàn kan tí ó wà straightforward púpọ̀. Àwa tí a bá ní àǹfààní láti wo ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wọn tí a ṣe ní alẹ́ yìí, a rí wípé ọ̀rọ̀ náà a pín sí ọ̀nà mẹ́rin. Àkọ́kọ́ yanjú ọ̀rọ̀ báwo ni profile títí wọn gan ṣe rí, ìgbà wo náà bí wọn. Bàbá ti wọ 87 years báyìí, bẹ́ẹ̀ tí ń wo bàbá tẹ́ bá sì rí wọn ẹ rò pé wọ́n ju ọmọ 35 lọ. Torí pé bí bàbá ṣe lora ẹ̀ láti ìwé ni, torí pé bàbá ò lora ẹ̀ nílòkulò. Ẹ rí i pé ohùn wọn ó dá ṣákáṣáká, bẹ́ẹ̀ ni brain náà ń ṣiṣẹ́. Bàbá ò gbàgbé déètì rí. Wọ́n bá ti ń dárúkọ ọjọ́ ni wọ́n máa dárúkọ month, wọ́n sì máa dárúkọ ọdún year tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀, nítorí pé bàbá náà wọ́n wà very very brilliant.